ẹnìkan tó lè kéde àwẹ̀ fún yín tẹ́gbà kò kéde àwẹ̀ ẹgbọ́n mi òun náà ní sultan. Anybody tó bá tún kéde onísájàbù ni ìyẹ̀pẹ̀lẹ́ ọba wọn àfa ìyẹ̀pẹ̀lẹ́ ọba òfin Islam ó yẹ lè ṣe nígbà tí ọba sí Islamic authority tó dandan kí Islamic authority wà. Islamic authority èyí tó wá worst tó kéré jù ti ń bẹ a máa manage ẹ̀ títọ́ lọ́wọ́ fún wa ní ètò síkíní tọ̀dà àárín ní tọ̀dà ẹyọ kan tá a ní fún àwẹ̀ la ní fún a máa ń pàdé bí àwẹ̀ òun náà ní sultan kárí tí kó kéde gbogbo wa ti fẹ́nu kò tí àwọn kan bá wá dìde ẹnìkan tó lè kéde àwẹ̀ fún yín ẹgbà kò kéde àwẹ̀ ẹgbọ́n mi òun náà ní sultan. Anybody tó bá tún kéde onísájàbù ni fọ́ọ̀dọ̀ ìranu wá rí nínú tí ó ṣẹlẹ̀ rí nínú Islam lójú ayé Ànábì lójú ayé àwọn sàhábà àtàwọn tó ń bẹ lẹ́yìn wọn kò ṣẹlẹ̀ rí àfi nílẹ̀ Yorùbá yìí láti gbọ́ ipò kódà kò tún ṣẹlẹ̀ bómi òun náà ní kéèyàn lọ kéde pé ìgbà tá a gbà àwẹ̀ rí láti bí irú òní tá àwẹ̀ kù ọjọ́ 15 kéèyàn máa kéde lẹ̀ pé ìgbà tá a gbà àwẹ̀ rí báwo ni wọ́n ṣe mọ̀ tó o bá nímọ̀ sáyẹ́ǹsì kan bẹ tí wọ́n fi mọ̀ àwọn èèyàn dúró lé lórí ọ̀sẹ̀ni tí ò nímọ̀ náà àdámà àwa mùsùlùmí látọjú ayé Ànábì lọ láyéláyé ni yóò pé ó dìgbà tí Ṣàbáànù bá fẹ́ pé tó di 29 ká tó máa wò í pé ṣé kò di ju 29 lọ àwa máa wá oṣù àìwá oṣù ní 26 àìwá 27 àìwá 28 kódà ká mọ̀ pé ó di 29 kò tó yọ àbí 30 ni ó tó yọ àníwá a máa wá bọ́ sí máa wá láti tẹ̀lé àwọn tó ṣáájú wa lọ kẹ́rìkọ́ a máa kéde ilẹ̀ fún wa ní ìsìn ẹ̀ gbọ́dọ̀ recognize ọ̀rọ̀ jákújákú rádaràdá ni ẹgbẹ́ mi sì kò sí tọ́ka pẹ̀lú ẹ̀ láti máa dá wa ìkórìíra Haúsá ìkórìíra súnà ìkórìíra òótọ́ ìmọ̀ múra láti máa dàrin àwọn mùsùlùmí Yorùbá rú ó lè má fèsì lé lórí ẹ̀sìn bí ẹni pẹ́ẹ̀rì ọ̀rẹ́ wọ́n kàn fẹ́ nu ara wọn jẹ́ ìyà lásán. Ẹ̀yin chief imam league of imam ẹ̀yin kọ́ lẹ kéde àwọn tó kéde o àwọn bàbá kọ́ ló kéde o àwọn bàbá gan bí wọ́n bá kéde lóòótọ́ àwọn èèyàn lè mọ̀ sọ̀rọ̀ nípa pàǹkà kọ̀wé kan nípa pé wọ́n ṣe wo bí oṣù ó ṣe rí ẹ dákun ṣé bí a ṣe rò bí òjò ṣe máa ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ti wá láwọn ọdún bíi mélòó kan sísìn ọ̀dàrú àbí ọ̀dàrú ẹ dákun ẹ mọ̀ pé àṣùbàtà ń kí lásìkò yìí tí ó ti yàtọ̀ sí ìta kí náà oṣù tó kọjá lọ táìmù rẹ̀ ọyàtọ̀ àbí ọyàtọ̀ kódà mẹ́gírìbì gan ọdá yàtọ̀ àbí ọyàtọ̀ tó bá jẹ pé mẹ́gírìbì lásán àti àsùnbà ọjọ́ kan péré ọ ń yàtọ̀ kó wá lóṣù òṣè ní yàtọ̀ tó jọ ń pè ní lákàá ní pé ká máa retí ìgbà kan bá dé tó ló lè yàtọ̀ kẹ́rìkẹ́ mo ti mú lẹ́rọ kẹ́rìkẹ́ wá ń kéré ẹ̀kan jẹ́ ara yíyà ní akí ẹni tó nímọ̀ tó kọtíra tẹ́ǹkà akí ọkọ̀ rẹ̀ ló ṣùgbọ́n wò ní àtẹ̀lé lórí wọn ìsáàdẹ̀bí Ọlọ́run òṣìṣẹ́ inú ètò Islam wa ó yé ẹni kò sì lè gbé wọlé ìbẹ́ẹ̀sì ń kéde ìyàwó yẹn ti mọ̀ ti pẹ́ ìwé rẹ̀ wá àwa náà níwé rẹ̀ nígbà ń wí àwa náà mọ̀ kò sẹ́ni tí ọmọ àwọn bàbá wa náà mọ̀ àwọn èèyàn mọ̀ káàkiri àgbáyé àìsé bẹ́ẹ̀ ní ẹ̀sìn wa ni àádùn òde 29 ìwé náà mọ̀ ẹ̀dá sáfúrú a lè tẹ̀lé yín ẹjọ́ tẹ́lẹ̀ tá a lè tẹ̀lé ẹjọ́ ànábì ẹ̀tẹ́ ìfarùngbà ẹ̀tẹ́ ìtakò súnà ẹ̀yìn tí gbogbo bá dì sí ti pọ̀ tánàbí sọ nípa ìmáàmù Màdí ẹ̀rùjó ẹ̀yìn sápé ìsàmù mọ́yàmà ń bọ̀ bá dàbí sọ ẹ̀rí àdísì ẹ̀yìn tí àbúrò rírá àwọn ọ̀rẹ́ àyò ànábì àwọn tánàbí ti sọ pọ́ màlìjẹ́nà ní tẹ́ kórìíra wọn tẹ́ bú wọn ẹ̀yin tẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ìmọ̀ mélòó lẹ ní ẹmú sàbskéètì yín wá káwọ́ kílẹ̀ gbàmbẹ́ ẹ má jẹ́ kẹ́rẹ̀ ká dẹ̀ sí wa rú ẹ má retí ẹni bọ̀dì sultan nìkan ká ẹ má retí èmi náà lè kéde tó tẹ́mi bá lè kéde àìmọ́ èèyàn náà ló lè kéde àbẹ́fọ́n kí ni ọ̀dà hùn fáwọ́dọ́ ìranù ẹnu wọn bá tí sultan ní ṣe hùn wọn bá wá owó sósì kéde ẹjọ́ ẹ pẹ̀lú ẹ ń bọ̀ bá yá tá a bá ti ẹ̀rí kékeré ń bọ̀ bá ìtọ́pọ̀ lórí ìtọ́pọ̀ náà àmà skínì àmà unite ìparí ọ̀rọ̀ mi ilẹ̀ Amẹ́ríkà ó ti di orílẹ̀-èdè ìkà tẹ́yẹ ká máa bẹ̀rẹ̀ lọ́nkọ́lọ́mbá ni mú
ẹgbọ́n gbọ́rọ̀ wọn ni wọ́n kó àwọn ọmọ Palestine kó ń lù wọn kan kó wọn lọ sí Jordan kan kó wọn lọ sí Egypt gbogbo àwọn orílẹ̀-èdè yòókù